lẹ́yìn táwọn aráàlú pariwo ìjọba ṣàtúnṣe sóúnjẹ àwọn ẹlẹ́wọ̀n. àwọn àgbà bọ̀ wọ́n ní bá a bá dákẹ́ tara ẹni abánidákẹ́. ọ̀rọ̀ náà ló ṣe rẹ́gí pẹ̀lú bí àfikún àti àtúnṣe ṣe dé bá oúnjẹ tíjọba àpapọ̀ ń fún àwọn ẹlẹ́wọ̀n gbogbo nílẹ̀ wa báyìí. àìpẹ́ yìí ni àwòrán kan gba orí ẹ̀rọ ayélujára kan níbi táwọn kan ti ṣàfihàn irú oúnjẹ ìwọ̀sí àti tẹ̀gbin táwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n pàápàá jùlọ àwọn ẹlẹ́wọ̀n tó wà nílùú Calabar ìpínlẹ̀ Cross Rivers ń jẹ. lójú ẹsẹ̀ ni mínísítà tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Túnjí Òjó ti sọ pé kí wọ́n ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí wọ́n sì fóun lábọ̀ ìwádìí náà ní kíákíá. alukoro ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè wa ọ̀gbẹ́ni Umar Abubakar tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún yìí nílùú Àbújá sọ pé lẹ́yìn tí ariwo ọ̀rọ̀ oúnjẹ táwọn ẹlẹ́wọ̀n orílẹ̀-èdè yìí ń jẹ nínú ọgbà ẹ̀wọ̀n ti ń jà rànyìnrànyìn lórí ẹ̀rọ ayélujára láti nǹkan bí ọjọ́ bíi mélòó kan níjọba ti gbé ìgbésẹ̀ gidi lórí ọ̀rọ̀ náà. àfikún àti àtúnṣe sì ti wà lórí owó tíjọba àpapọ̀ yà sọ́tọ̀ fáwọn ẹlẹ́wọ̀n kọ̀ọ̀kan. ìdá 50 lówó tó lé lórí owó oúnjẹ àwọn ẹlẹ́wọ̀n báyìí bí ọjà àti ohun tí ẹnu ń jẹ ṣe gbówó lórí kọjá àfẹnusọ ló ní ó fà á tí wọn kò fi rí oúnjẹ gidi jẹ lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n wà. ṣùgbọ́n látìgbà àtọ́rọ̀ náà ti di wàhálà ńlá síjọba lọ́rùn ló mú kí wọ́n tètè ṣàfikún sówó oúnjẹ wọn. kò tán síbẹ̀ o lóòrèkóòrè níjọba àpapọ̀ yóò máa ṣàfikún àti àtúnṣe sọ̀rọ̀ owó oúnjẹ táwọn ẹlẹ́wọ̀n náà ń jẹ báyìí. ohun tí Umaru sọ nìyẹn. bẹ́ẹ̀ ò bá gbàgbé àìpẹ́ yìí ni fídíò kan jáde síta lórí ayélujára níbi tí àwọn kan ti ń ṣe àfihàn irú oúnjẹ ìwọ̀sí táwọn ẹlẹ́wọ̀n orílẹ̀-èdè Nàìjíríà ń jẹ. àwọn aráàlú bẹnu àtẹ́ lu ìjọba nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún èyí ló sì mú kí àfikún àti àtúnṣe dé bá owó oúnjẹ táwọn ẹlẹ́wọ̀n Nàìjíríà ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.